Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni. Ayé ọpẹ́ yọ. Àrírò eléyìí rí afíndẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn youth wa tó ń ṣiṣẹ́ takuntakun. Tó jẹ́ wípé nínú ìtúsílẹ̀ òun náà ló wà. Nínú ìrìn àjò tá à ń lọ yìí náà, òun náà nírú eléyìí náà wà. Mo rò pé ẹ máa ti rí nínú àwọn fídíò mi bíi méjì kan tí mo gbé Yorùbá brother wa tó ń ṣe Yorùbá science tí mo gbé fídíò wọn wá. Màá try láti gbé fídíò yẹn wá, mo kàn yà lọ síbẹ̀ ni nínú eléyìí náà kẹ́ lè mọ̀ wípé ìgbà wo ni èmi ò mọ̀, àkókò wo ni èmi ò mọ̀, bọ́ mo mọ̀ wípé kí ni a máa kúrò nínú oko ẹrú. Náà ní àfikún mi kí n tún wá fi àyíká tí mo wà yìí kí n fi wọ̀n wá ká lè mọ̀ wípé àwọn ẹni yìí wọ́n wá kó wa ní oko ẹrú ni. Ní àfikún, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi ṣáwa nìkan ló fẹ́ kó ní oko ẹrú ni. Bọ̀ kí ló fa ti àwa dúdú? Torí wípé irú Ọlọ́run tó dá wa, irú Elédùmarè tó dá wa, tàbí àwọn nǹkan tó ń fi dá àwa dúdú, Elédùmarè nìkan ló mọ̀, torí kò yé wa. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, àwa dúdú gan lọ tara wa. Nígbà tó ń kó Amẹ́ríkà lẹ́rú, tí Amẹ́ríkà kúrò nínú oko ẹrú, wọ́n yí gbogbo nǹkan yí padà. Àwọn Roman Empire, àwọn náà ti wá kó Bìrìtìkó lẹ́rú rí. Àwọn náà ti ṣe do as I say, òtútù wà. Wọ́n ti ṣe do as I say fún àwọn Bìrìtìkó yìí, bá wọn náà padà kúrò lóko ẹrú. Mo mọ̀ wípé àwa náà a máa kúrò nínú oko ẹrú. Torí pé kí ni, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀. Ìyà yìí pọ̀, ìdààmú yìí pọ̀. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ àwọn youth wa lẹ́ẹ̀kan sí wípé wọ́n ti ń sọ̀rọ̀ sókè ní left and right. Wọ́n dẹ̀ ń jẹ́ kí gbogbo oníkálukú mọ̀ wípé eléyìí kò ń ṣe ọ̀rọ̀ ìjà ẹ̀sìn, àti wípé Ọlọ́run àtijọ́ tàbí ìmọ̀bọ́n yìí máa ń sọ, òun ló máa ń pẹ́ kó tó mú yàn. Ṣé rí nǹkan tí Olúìwò, tí Ọlọ́run lo Elédùmarè, ó lo Olúìwò, ọba Olúìwò, ó mà lò fún wa nílẹ̀ Yorùbá. As a youth ọba, Ọlọ́run lo kíni, ó lo ọba Ìwò, Abdulrasheed, yes, Abdulrasheed ọba Ìwò. Ṣé mọ̀ ìpara àwọn youth ni? Ìṣe ni kẹ́ farabalẹ̀. Ọlágbára àgbà tí ò bá farabalẹ̀, ó máa fara gba ẹgba or kó fara gbọ́ta, one of the above. Ẹ bá mi fílẹ̀ nínú comment section. Wípé ó ṣe gudugu méje fún wa, yàyà mẹ́fà nílẹ̀ Yorùbá. Torí pé kí ni, ọba Olúìwò pẹ̀lú ẹni tí ó yẹ kí àwọn youth nínú ìrìn àjò yìí, ó yẹ kó pẹ̀lú ẹni tó máa fún ní award. Irú award wo ló fẹ́ fún ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi lórí videos tí mo fẹ́ gbé wá yìí fún nǹkan tó ṣẹlẹ̀ sí brother wa yìí tó wà ní ìlú òyìnbó, tó fi wá sọ̀rọ̀, tó wá fi ń sun ẹkún. Ó ń sọ ọ̀rọ̀ yẹn, ó ń sun ẹkún. Ìwọ gan tó bá jorí ahun gan, wàá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa, ẹ mọ̀ pé àwọn ìgbà míì wà ó ti máa late fáwọn kan láti fi àwọn nǹkan kan sílẹ̀. Wọ́n máa sọ wípé níbi táwọn dé yìí, kódà gan kó wá mọ̀ wípé rọ ni, á ní táwọn bá dé ọ̀dọ̀ Ọlọ́run yẹn, tó bá wá jẹ́rọ àwọn faramọ́. That's okay, that's fine. That's okay, that's fine. But àwọn kan wà tó jẹ́ wípé Elédùmarè yẹn dá wa wá sílé ayé ni. Bóyá ìran wa, bóyá àwa náà àti wá rí, àti lọ rí pẹ̀lú àwọn tó dalẹ̀ ìran wa, jẹ́ kí n fi gbogbo ẹni sọ bẹ́ẹ̀. Tọ́lọ́run wá sọ wípé ìgbà tó wá ó ti dalẹ̀ ìran ẹ̀, ó máa pẹ̀lú àwọn tó máa ṣàtúnṣe yìí. Ìwọ náà máa pẹ̀lú àwọn tó máa fi gbogbo ara, gbogbo egungun àtowó àti gbogbo ẹ̀ tó máa fi ṣe. You never know. Èèyàn ọdún sáǹsì. Ó dàbí fídíò kan tí mo máa gbé wá tí máa yẹn sọ wípé
is a crime. Wípé ẹ̀ṣẹ̀ ni kí èèyàn kan máa sọ wípé má lo ilé ayé ẹ, ọ̀run ni ó ti lè lọ lo ìgbésí ayé ẹ. Ta ló débẹ̀ rí? Kí ni evidence? Yàtọ̀ sí àwọn arabo level tó. This is the greatest crime upon humanity, that we told people there is a better place than this. This is a crime, because this is not allowing human beings to live their life to their full depth and dimension, because they think the real life is elsewhere. Now, do you have any proof that you are not already in heaven and making a mess out of it? This is the greatest crime. Sọ fún wa, because ẹni tó bá lọ sí space náà, ṣé mọ̀ wípé òun lọ sí space ni, ó lọ balẹ̀ síbẹ̀ báyìí, lórí gègé ló balẹ̀ sínú space, tí ó ti yé yín sìn. Ó ní kámẹ́rà lára, àwọn nǹkan kan wà tó jẹ́ pé òun gan ò mọ̀ kò rí, ọ̀ kámẹ́rà ló capture ẹ̀. Ṣé ọdún sáǹsìn tóun bá débi báyìí gan, ọ̀ tó bá wà lọ́hùn tó bá bẹ̀, ó dàbí mo ṣe wà yìí náà sìn. Ẹ wo ibi tí mo wà, ẹ jẹ́ ká wo ibi tí mo wà, ẹ wo ibi tí mo wà. Nǹkan oríṣiríṣi lè kọjá, nǹkan kan lè fò kọjá lára mi, mo lè capture nǹkan kan tó bá jẹ́ later tí n bá ń wo fídíò yẹn ní màá máa wò pé àmì òde wa mọ̀ pé kinní wa wà ń bẹ o, ọmọ òde wa notice pé kinní kan o, mo wà ń bẹ ni, I was there, mo wà ń bẹ nígbà tí nǹkan yẹn tó ń ṣẹlẹ̀, màá máa rántí pé bá ó yàtọ̀ sí ẹni tó lóun lálàá, ó yàtọ̀ sí ẹni tó sọ wípé inú ẹ̀mí lòun ti lọ. Ọmọ Yorùbá, a dúpẹ́ lọ́wọ́ àwọn youth, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Rasheed Ọba Olúìwó ọ̀fìwó. Ibo ni ọpẹ́ wa ti bẹ̀rẹ̀, ibo ló já sí? Ẹ jẹ́ kí n máa kó àwọn fídíò náà, ẹ jẹ́ kí n kó wá, kí n wá rí àwọn brothers wa náà tó jẹ́ wípé àwọn náà ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí àwọn eléyìí tó bá sọ̀rọ̀, tó bá fi way of life, tó bá fi kọ́ ọmọ pẹ̀lú àwọn tó fi way of life ní àwọn ìran tiwa, àwọn ancestors wa náà fi ń kọ́ wa. Òun làwọn òyìnbó padà sí ń sìn yìí, òun náà padà sí ń sìn, ó ń gé apá, ó ń gé itan, ó ń gé gbogbo ẹ̀, ó kó wá bá wa ní àwa kọ́. Òfin tó ń lò tẹ́lẹ̀ tó bá sọ pé wọ́n pààyàn sídìí Ògún, ìdájọ́ ni wọ́n sì ń lo òfin, wọ́n pààyàn ní ìlú òyìnbó, tó bá pààyàn kan pa padà, òun náà máa sọ pé wọ́n lọ bẹ́rí èèyàn sídìí Ògún. Ó ṣe ẹni tí ò ṣe nǹkan kan ló ń bẹ́rí ẹ̀ sídìí Ògún. Gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ẹ máa ń ta ìran, èmi náà ti pẹ̀lú rí, bọ́mọ alẹ́ tèmi mo ti padà di ọmọ ọkọ, mo dẹ̀ mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọmọ ọkọ pátápátá la ṣì máa dà. Ẹ wo gbogbo. Unlike us, the Indians never became vagrants. India and Indians have retained their culture, their spiritual essence and their belief system. The Indian gods are Indian. They don't have blondes as their gods. They have not given up on their heritage. The Nigerian is essentially a vagrant, a vagabond. Vagabonds are those without root. Ask him to speak to his father. He's speaking to the God of Abraham, the God of Jacob, and the God of Isaac. Or he's facing Saudi Arabia. Right now, the Christians are fasting. The Muslims are fasting, but evil has overtaken our land. Tell them to swear in the name of Ogun, and they will be afraid. But ask them to carry the Bible and be swearing. They are very, very comfortable with it. Acknowledge that Islam is an influential ideology that fosters hatred and terror, and as a result is not compatible with the values of the Netherlands. Close our borders right away to asylum seekers and immigrants originating from Islamic countries. We should withdraw from the Schengen Agreement and reintroduce our own border controls. 3. Begin by dismantling Islamic institutions like mosques. Start by closing foreign-funded mosques, including those that receive funding from abroad and are under the authority of Diyanet, the Turkish Ministry of Religious Affairs, and not us. 4.
lock up anyone who threatens or uses violence, or deport them from our country, and if necessary, take preventive action against those hundreds of supporters and thousands of sympathizers of the jihadist movement in the Netherlands. And 5, Chairman, request all schools, newspapers, media to display a Muhammad cartoon. In order not to provoke, but to demonstrate that we never give in to threats and violence, and that we proudly and firmly support our freedom. Finally, I have a message for all those Muslims in the Netherlands who do not respect our freedom, our democracy, and our core values. Those who consider the rules of the Quran more important than our secular laws, and there are many of them. 700,000 is revealed in the study by Professor Koopmans. And my message to them is get lost. Depart to an Islamic country, then you can enjoy Islamic rules. Those are their rules, but not ours. This is our country, not your country, but our country. Akórire náà. Ǹjẹ́ ti gbọ́? Pé kí ni? Ọ̀nà mọ́mọ́ ti gbó fún ọdún mọ̀sùlùmí wà ní. Kábíyèsí Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ Ọba, adúpẹ́ lọ́wọ́ Aṣèlú, adúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bọ̀ ọjọ́ òní. Islam ẹ̀ ti padà káàsì. Ó padà bàjẹ́ fún yín. Ó ti kúrò léyìn wọlé. Ó padà tán fún yín. Àwọn ọmọ orúmọlẹ̀ lẹ́ ń bá jà. Dákọ̀ mọ́. Ó ti kúrò léyìn wọlé. Ayé Ànábì bàjẹ́. Ó ti rún jégéjégé bí alónú àpẹẹrẹ. Ayé aláàrún. Wọ́n ti rún kábíyèsí. Tàlá àtán, tàlá àgbẹ. Wọ́n ti kúrò lé wọn lọ. Bàbá throughout the whole world, àwọn èèyàn ti ń jí. Àwọn èèyàn ò sùn mọ́. Bàbá ní UK mosque tó tóbi jù ní entity. Àwọn ọmọ káàró òjìrè nìkan. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká béèrè lọ àwọn aṣíwájú wa pé kí ni kẹtẹ́ sì ṣe fún wa. Kí lè tán bá wa ronú náà. Kí lè sì ṣe fún wa, kí lè mú wa fún wa. Kí lè àlàáfíà bẹ́ẹ̀ ṣe. Kí ni ìrẹsì yìí nílẹ̀ wa gan-an tẹ̀lé kó sọ fún wa. Ẹ sọ àǹfààní márùn-ún tí Islam mú wa. Iṣẹ́ márùn-ún tí wọ́n ṣe fún wa ọ̀rí sọ ìjà náà ń jà káàkiri ilẹ̀. Tẹ́sán ṣe márùn-ún tí Islam tó ṣe nílẹ̀ kó tó jìnnà tí dọ́là ti di sọ. Ẹ wá kó ọmọ rọ̀gùrọ̀gù sílé ké. Àtúndìkù aníkanṣọ́ṣẹ́ méjì fún wa tí Islam ṣe lẹ̀ Yorùbá ọ̀rí sọ. Àwọn Islam ló kọ́ wa bó ṣe ń sin òkú. Bó ṣe ń tagbá. Islam ló kọ́ wa bó ṣe ń sin òkú. Islam ló kọ́ wa bí wọ́n ti máa fomi wẹ̀. Ọ̀rọ̀ tí ò fòfin fọlódùmarè. Islam ló kọ́ wa bí wọ́n ti máa ń pákó. Àwọn ọ̀rọ̀ afọ́nú. Àwọn afọ́fùgbé wọn. Àwọn mọ́tẹ́nì kò bí ọmọ rẹ kíran. Àwọn awéláwà ní orí wa dà báyìí. Ẹ ya wèrè ẹ̀yìn ẹni ẹ̀sìn ẹni ẹ̀. Ẹ̀yin tẹ̀lé ni bí. Àwọn ọmọ orúmọlẹ̀ lẹ́ ń bá fa wàhálà. Àwọn alálẹ̀ sì dìde. Bàbá àsìkò ti tó bá ilé tó lọ. Gbogbo ẹ̀yàn ọmọ káàró òjìrì tẹ̀ wà káàkiri tó bá wùn yẹn gbọ́. Bọ́kọ́ bá lóko. A padà sílé. Bàdà bá lóko. A padà sílé. Ìsìlámù ẹ padà sílé àfẹ́yìn. Bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà á fàbọ̀ fún. Abẹ́ẹ̀gbọ́. Èbúté. Ilé tó lọ. Èbúté ògbó lèmi máa fàbọ̀ sí. Báyìí ẹ̀rù rẹ̀ kó mọ́ lọ. Ìsìlámù akọ̀ rẹ̀ kókó mọ́ lọ. Bàtà rẹ̀ kókó mọ́ lọ. Ẹ̀wù rẹ̀ kókó mọ́ lọ. Gbogbo tó ní láwà ní gbàgbà rẹ̀ kókó mọ́ lọ. Aláàpadà kó bá yín tó lọ ọdún mẹ́sàn-án. Mohammed ni. Aláàtì Mohammed. Ó fún ọdún mẹ́fà ní wa, ó wá bá fún ọdún mẹ́sàn-án. Kábíyèsí Elédùmarè. Ṣọ́rọ̀ yẹn gbádùn. Àwọn ló tún jí pátákó pa tó tún sí mọ́. O lè ní oúnjẹ àlè. Ọ̀sìn náà àwọn àfáà nípa pátákó pa pé àwọ̀tẹ́lẹ̀. Àwọ̀tẹ́lẹ̀. Ẹnìkan tún ní pé handkerchief tún ni. Orí wọn bọ́ ọ́nà fún ìrùkún mú àwọn ẹni ẹ̀yìn. Ẹ̀yin Mùsùlùmí ẹ jápa ẹ máa kó lọ Saudi o. Saudi ni ẹ máa lọ o. Bàbá mo dé dẹ̀rẹ̀ níjó ní mo wá wú ọ̀bọ tí ń dẹ̀rẹ̀ ìyìn lọ́wọ́ kan dẹ̀rẹ̀ mọ́. Kò sọ́bọ̀ ń dẹ̀rẹ̀ gbogbo wọn ti gbọ́n. Gbogbo ti jápa kábíyèsí Ifá ló pa sọ̀rọ̀ àti ọ̀rẹ́ tí òṣùwọ̀n ṣe adúpẹ́ tó bá wa tó wá sílẹ̀ Yorùbá. Àti Islam o àti Kìrìsìtẹ́nì o ẹ̀kẹ́rù yẹn mọ́ lọ àfẹ́yìn mọ́. Bẹ́ẹ̀ni igbó òfò ìgbẹ́ là ń fẹ́wé òfò ọjọ́ kejì ọjà. Kábíyèsí lójú. Oúnjẹ ilẹ̀ tiwa kò dá oúnjẹ tí wọn nìkan ló dá. Ẹ gbọ́ ilẹ̀ tí wò mọ́ àwa kówó kúrò ilẹ̀ tí ò mọ́ àwa kúrò ilẹ̀ tó mọ́. Rọ̀gùrọ̀gù owó àwa kúrò ilẹ̀ tó mọ́. Àtúwà kú sọ̀hún. Ẹ wọ́n wà ọ̀tún takùn lágàá ṣé bó ilẹ̀ tó mọ́ lóye ká kó ilẹ̀ tí ò mọ́. Ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ẹni tó kó sínú sọ́kàwé táwa jọ kó nu sọ́kàwé táwa wẹ̀ tán ó tán pa sínú sọ́kàwé. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Ifá ẹ̀yin irúnmọlẹ̀ mo dúpẹ́ gbogbo irúnmọlẹ̀ ẹ kú iṣẹ́ o ẹ bá wa da gbogbo wọn rú ká padà sílé ẹ̀yin ọmọ káàró òjíire gbogbo wa ń babaláwo ìran wa ló ń ṣe ẹ lọ wo China oníṣẹ̀ṣe ni wá. Oníṣẹ̀ṣe ni wá. Ẹlẹ́bọ ni wá. Ẹbọ là ń jẹ ńlẹ̀ wa níran wa ẹlẹ́bọ ni wá ẹbọ là ń ṣe ńlẹ̀ wa. Àwọn ẹlẹ́bọ ni wọ́n tẹ̀lé wa dúró. Àwọn ọmọ tó fi fá kórè agbádùn jẹ̀yin mùsùlùmí mi lọ.
adúpẹ́ lọ́wọ́ Olódùmarè alábàdà sí a kú oríire náà ìgbà yìí ni wọ́n dùn. tó bá gun ẹṣin nù mí. ní kọsẹ̀. tó bá gun ẹṣin 1000 nù mí. bàbá ní kọsẹ̀. Ifá ọgbọ́ Ọ̀rúnmìlà bàrà ọgbọ́mìnìgún àtúrẹ́ni tí ò sọ adúpẹ́ o. Mr. Ibrahim ẹ lè gbóhùn sókè Mr. Ibrahim Ogundeji. Ẹ kálẹ́ gbogbo lẹ́. Ẹ kálẹ́. Yeah, so mo join live yìí last time, I think last week Friday. Ìgbà tí ẹ ń sọ àwọn kankan tí mo ò lè parọ́ fún yín, ọjọ́ ẹ mo ò lè sùn. Màá tún sùn díẹ̀, màá tún lajú pé ṣé tòótọ́ ni gbogbo nǹkan táwọn ènìyàn sọ ni. So last weekend, I she personal research me had a whole lot of, because after that life, àwọn àfáà kan, they came into my day. Even that swipe, look at one of them. Also, but Shuaib to was okay there, yes. That guy. Right. She personal research me. In fact, I even had to go to the library around London here. Mo get àwọn ìwé kankan, the lifestyle of Muhammad and other things, even the Quran itself. I did a lot of research, and then I came across some scary verses. Normally, if you are ignorant forever. But program you just give me reason why I should look into what I call religion. So I did my own personal research, and then I even jot everything down. I came across Quran 9:5. I came across Quran 9:29. I came across Quran 2:191. I came across Quran 8:35. Quran 47:4. A whole lot of devil. What would be a drone? Why did you lose such? Okay, what was the benefit of doing Islam? Gbogbo àwọn response tí mo get from people, even from research, are just radical response. Even people that are not even doing anything can live that kind of life. MS ṣí gbogbo àwọn èrè yẹn kàkà fún wọn bó ṣe máa bóbìnrin sùn bó ṣe máa mu tí tó máa mu oyin tó máa mu mi tẹ̀síwájú lọ. So to cut the long story short, ní ọjọ́ Tuesday, that's last week Tuesday, mo wá lọ get ìwé kan, ìwé ẹ̀wọ̀n bí ibà ní library náà ní library School of Oriental and African Studies. So ìwé yẹn is Yoruba. Hold on, bring that book. It's about Yoruba as a whole. So ìgbà tí mo ṣáà ka gbogbo ẹ̀ tí mo compare ẹ̀dùn náà ṣé irọ́ ní gbogbo nǹkan tá a ti ń ṣe láti join. So I made a decision that okay, it's like I'm going to stop Islam. Ṣùgbọ́n ọkọ̀ọ̀kan nínú ọkàn mi náà ó yẹ sọ fún mi pé ṣé tí bá fi Islam ilẹ̀ ìgbà tó jọjọ́ Wednesday ìgbà tó dálé tí mo fẹ́ sùn wọ́n sọ
in fact, I was speaking out loud. In be Allah, what's a cooking shalom, but mo fẹ́ fi Islam lẹ̀ lọ́la, that was on Thursday. Wọ́n sọ pé tó bá mọ̀ pé Ọlọ́run ni ẹ́ jọ pa mí kí Thursday tó dé so that mo ò ní make mistake yẹn. To God be glory, I woke up on Thursday and then ọjọ́ Thursday, ọjọ́ yẹn mo mọ̀ pé okay, I'm not doing Islam anymore. I just want to be on my own, no religion. In fact, I don't even want to do any religion at all. Just sleep, wake up, and pray for myself. So that's the conclusion of the program I joined last week. So Mr. Ibrahim, mo kí yín kú oríire because kí n má parọ́ fún yín. Ṣẹ̀rí àwọn èèyàn máa ń bẹ̀rù pé nǹkan bá lọ ṣẹlẹ̀. Tẹ́ bá wẹ̀ tí Islam bá ti dùn lọ́kàn gan, tí ò bá kírun, bóyá ó kí tàárọ̀, ó di time zur aki, ó wá di time asri, nǹkan wá ń ṣe ààrẹ máa tí ò bá ti kírun yẹn, tó bá kí ogbó orun yẹn pé márùn báyìí, ààrẹ máa wá balẹ̀, òun máa feel pé bóyá ẹ̀sìn yẹn ni. No, torí pé ẹ ti gbé ọkàn yín sí. Mo mọ èèyàn kan tí mo di sọ́nà rí. Time tó máa ń ṣe carnival ni ó wá lọ carnival, wọ́n jà ní carnival yẹn bó ṣe gùn ní gòní, wọ́n dẹ̀ rush dé hospital, wọ́n dẹ̀ treat ẹ̀. But torí pé ẹ̀sìn olórí burúkú yẹn, wọ́n ti sọ fún un pé kó sùn sórí bed, ó dẹ̀ rọra sùn sórí bed, ó ní àsìkò òun yìí tó àfi kóhun kírun. Wọ́n ní kó má dìde, irun tó dìde kí yẹn ló pa, torí wọ́n ṣe operate ẹ̀ ni. Torí pé ẹ̀sìn yẹn ya wèrè gan. Èmi sọ fún yín, Allah la gbé síwájú ọ̀dọ̀ yín tẹ́ ń wò yìí. In fact, tẹ́ bá yín fẹ́ ṣe research, ẹ lè ṣe research yín dáadáa, kẹ́ kọ́kọ́ lọ confirm, okay, kí ni nǹkan tí àwọn Saudi kí ni wọ́n ti ń ṣe tẹ́lẹ̀? What are the things tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀? Okay, wọ́n ní wọ́n rán Muhammadu pé kó wá pa àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ rẹ̀. Ṣé Muhammadu parẹ́? Kí ló ń ṣe tẹ́lẹ̀? Allah yìí ó ti wà nù Kaaba, òun náà ni chief idol, òun ni lord of that house, òun ni Huba, moon god. Wọ́n fi máa rá àwọn Islam tí moon yẹn ò bá yọ wọn ò bí wọn dáa kán mú Ramadan. Symbol ẹ̀ nìyí láti ìgbà ní tẹ́ bá wo ojú ẹ̀rí ìsàlẹ̀ yẹn, symbol ẹ̀ náà nìyẹn láti ìgbà ní Islam tó bẹ̀rẹ̀. Ìgbà tí Muhammadu dé, the same thing náà ló ṣe náà, ó kàn reduce àwọn idols yẹn sí Allah ni. The same thing ni. So ẹ ní láti ṣe anything, ṣẹ́gẹ̀t. Tẹ́ ti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, tẹ́lẹ̀ ti ṣiṣẹ́, tẹ́lẹ̀ follow law of the land, kò sí nǹkan tó fẹ́ ṣe yín. Wọ́n mú religion yẹn wá láti wá divide wa, wọ́n dẹ̀ fẹ́ gbalẹ̀ wa. Ẹ wo gbogbo northern part of Africa. Ṣé mọ̀ pé Egypt, ṣé mọ̀ pé dúdú làwọn tó nílẹ̀? Mr. Ibrahim, ṣé mọ̀? Algeria, dúdú làwọn blacks. They were blacks. Ṣé mọ̀ àwọn Arabs ló ń gbé bẹ́ẹ̀ sìn, wọ́n ti pa wọ́n tán. Algeria, Morocco, Libya náà wọ́n ti. Tẹ́ bá wo Somalia presently, wọ́n pa wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbè ṣe bẹ́ẹ̀ ti sọ pé Muslim ni, and who are the Muslims? The Muslims are the Arabs. Tẹ́ bá wo nǹkan tá a kà fún yín jọ yẹn níbi tí ogun ti máa jóná. Only this nation, Muslims, is talking about the Arabs. Àwọn Arabu ló ń jẹ́ àṣà wọn, àṣà Arabu ní Islam. Wọ́n wá sọ kíní yẹn, wọ́n kàn sọ láti fi gbà tọ́wọ́ wa. Kàn wá sọ wá sí kolobo. In fact, mo kí yín kú oríire because ẹlòmíì ẹ̀sìn yẹn já wèrè gan. Ẹlòmíì kó máa gbọ́ nǹkan tá à ń sọ yìí 1,000 times. A máa sọ pé irọ́ sẹ̀ ní Islam ló máa kú sísẹ̀. Wà á fún kú sínú Islam. Ká ní Ṣuaibu tiẹ̀ wá ń bí nǹkan tí mo fẹ́ kọ́ tí ìyọ́lẹ̀ kan. Mo fẹ́ kí Ṣuaibu wá sọ fún wa ìdí tí ìyá àwọn òbí Muhammed ṣe wà nù náà, tí Muhammed náà dẹ̀ lóhùn mọ́bi tó ń lọ. Nǹkan mo fẹ́ kí Mr. Ṣuaibu tiẹ̀ ṣe nìyẹn ló tó lọ. Ṣuaibu tó bá ń gbé wa, o lè send the request tó bá wà níbí. I send the request tó bá wà níbí. In fact, mo ní láti iṣẹ́ odò náà kò possible náà, but tẹ́ bá ti marry àwọn ọmọ yẹn sọ wọ́n lórúkọ Yorùbá. Àyè wà láti lè yí padà. So MSS ṣí àwọn èrè àwọn tó ń ṣe Islam ẹ jẹ́ ká kà. Ẹ ká ti ọkọ bí wọ́n ṣe wọ́n mọ èrè Islam tẹ́ bá ṣe Islam.
That Simon make findings me. That's this week. You go take it any me. Fún as èèyàn tó ń ṣe Islam. Nǹkan tí mo rí ni pé peace afterlife peace. Ní pé tí bá kú tán o, ní pé ìfọ̀kànbalẹ̀ àti ìgbádùn ó wà fún mi. So, and as a Muslim, majorly, in so is about peace. As a Muslim, I'm going to have peace. I'm going to. So, even mo pe dad mi nílé, mo sọ fún pé dad o, èmi ò ṣe Islam o. So, dad mi wá ní láti máa bí mi pé kí ni nǹkan tó rí tó fi di pé màá sọ because dad mi Ìbàdàn ló wà. But ní dárúkọ location tó wà. In fact, he's even a mortgage adini of the area. So, wọ́n wá mi pé kí ni mo rí tí mo sọ pé mo ṣe Islam mọ́. Mo ṣáà ń sọ fún àwọn nǹkan báyìí tí mo rí. Dad mi ní that máa confirm fún mi pé gbogbo nǹkan tí mo rí ẹ̀ ń gbé tòótọ́ ni. Ń gbé ṣùgbọ́n àwa tá a jẹ́ èèyàn a lè bi Ọlọ́run lẹ́jọ́ reason why tó fi ṣe bẹ́ẹ̀. Ni wọ́n pé but ó sọ pé Allah kò kì í ṣe Ọlọ́run. So ó ṣàfihàn máa di heated argument between both of us. But èmi feel ń pé àwọn tó jẹ́ àfáàyẹ àgbàlagbà àfáàyẹ ọmọ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ṣùgbọ́n wọ́n ò ní sọ fún àwọn because my dad had to be confirming almost everything for me. It was like ń pé nínú iṣẹ́ àfà owó náà wà ń bẹ̀. Ń pé most of àwọn èèyàn wọ́n ṣe fowó ni pé ń pé bọ̀ gbogbo nǹkan tí mo sọ ń pé ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ń pé Ọlọ́run ló because stop conversation yẹn. Although my dad don't have any issue with me with that. So in fact àtàná ẹ̀gbọ́n sẹ̀ ó dàbí pé wọ́n tú nǹkan kúrò nínú orí mi báyìí ni. Tí bá fi lè scroll lọ nínú ọrùn FIP bá fi lè rí ẹni àfà tó sọ̀rọ̀ bá kọ́ pò ṣe ni. Ń pé gbogbo irọ́ yìí ti cast. In fact, I've never been free the way I am when it comes to religion. In fact, I'm done with it. So bó ṣe jẹ́ nìyẹn. In fact, program. Mr. Ibrahim, àwọn èèyàn fẹ́ ṣe gbé bòmù. Wọ́n ní kí ni àfáà Ṣùáìbù wa sọ fún yín. Nǹkan tí ó kàn sọ nínú DM, ó sọ pé why will you leave Allah and be serving rotten iron that ṣe kíní kan. Èmi kàn sọ pé please come off it. Pé I'm not interested. Tó bá wọn ibà máa gbọ́ mi náà. Ó kọ type message jẹ́ ogún mo ṣe lè ká gan. Mo kọ pé for what reason. So bí àárín ẹ̀ ṣe jẹ́ nìyẹn. Ẹlẹ́rìí jẹ́ fún mi 1 second. Bàbá mi ẹ̀yin náà rí ká ní pé Allah ló ṣẹ̀dá gbogbo wa ṣó yẹ kán máa jà fún. Àtọ̀. Báwo ni èèyàn kan máa wà nínú yàrá kólóbó kan bí kan nílùú kan wọ́n ní kí wọ́n máa fi 9 million wá máa wò ń pòun lòun ṣẹ̀dá wa ṣé yẹn bójú mu. Ẹ má dáhùn ẹ gbá ẹlẹ́dàá yín mú kẹ́ máa ṣèwúre láàárọ̀ gbogbo ẹ̀ ló máa tò. Ẹ káàbọ̀ sílé padà. So ẹ jẹ́ ká bá yín wo àwọn ìgbádùn tí nǹkan tí wọ́n sọ fún ẹgbẹ́ máa ṣe ní àlùjànnà. In fact Quran 56 yìí ó yà pé gbogbo àwọn nǹkan nípa àlùjànnà yẹn náà ni ló sọ délé ẹ̀kan yẹ kí n bá yín lọ síbi tó ṣe kókó ń bẹ̀. Ìbá ní ká kà láti bẹ̀rẹ̀ ó máa pẹ́. Ẹ ká wá sí ibi ìsìn tẹ́ bá wo Quran 56 verse 35 máa kà 35 36 37 mi mọ̀ bóyá ṣáwọn èèyàn rí ṣá. Ó blow out. Sorry bẹ́ẹ̀ ni ó ti dá báyìí. Ó ní indeed we have perfectly created their mates. Wọ́n ní wọ́n ti ṣí àwọn tẹ́ máa bá ṣe kòlábò lẹ̀ wọ́n ti ṣí wọ́n lẹ̀. Ṣé ń gbọ́ ṣá Mr. Ibrahim
Allah ní òun ti perfectly Yes, sir. created your mate, making them virgins. tí wọ́n jẹ́ pé wọn tí ìjábálé wọ́n di ibẹ̀ wọ́n so pa wọ́n di. Loving and of equal age. tó jẹ́ pé pẹ̀lú ìfẹ́ wọn á jẹ́ ọjọ́ orí kan náà bákan náà yẹn déédéé bí a 6 years For, 10 years for the people of the right, fún àwọn èèyàn tí ó tọ́ fún ẹgẹ́tì. who will be a multitude from earlier generations. ṣé ẹ gbọ́ tá a jẹ́ lára àwọn tí wọ́n pọ̀ látara àwọn ìran àìpẹ́ yìí. Ìran tó ti kọ́kọ́ wá and a multitude from later generations. fún àtàwọn ìran ìkẹyìn nípa. So ibi yìí ó ẹ jẹ́ kí n tún ṣí mi fún yín torí ó tiẹ̀ pọ̀ ńbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí Quran 78 verse 37. So kẹ̀lé rí àwọn nǹkan tó ń sọ ń bí ẹ̀yìn ni pé àlùjọ náà tó rọ́ sọ fún pé peace àlùjọ náà ẹ̀kan ló ń bá obìnrin sùn ni o. Ṣé Ọlọ́run ẹ mẹsàn jẹ́ kó mọ̀ pé wọ́n máa mu ọtí náà ẹ máa mu ọtí. ẹ rí pé kíní yẹn rí bá kan wọ́n ní kẹ́ máa mutí láyé bọ̀ ẹ máa mutí ní ọ̀run. Actually, sọ pé 72 virgins ẹ. a máa kábẹ̀ náà fún yẹn a máa débẹ̀. But mo máa béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi ẹ̀. Indeed. Okay, sorry. Indeed, the righteous will have salvation. Quran kílẹ̀ ń kà. 78, Quran 78, verse 31. Okay, we are. Indeed, the righteous will have salvation. Ṣé rí àwọn tó tọ́ àwọn gẹ́gẹ́ bí àwọn Muslim wọ́n máa ní ìgbàlà ẹ máa gbọ́. Gardens and vineyards. Wọ́n máa ní ọgbà tó máa jẹ́ ọgbà ọtí ṣé ń gẹ̀ẹ́tì ẹ̀ ìyẹn nínú àlùjọ náà lọ sọ yẹn o. And full bosom maidens of. Àwọn nǹkan tó wà níbí báyìí tí gbogbo èmi àti yín ta jọ ń wò yìí àdúrà kan náà fi ṣe o. Ṣé ẹ̀ ń rí àwọn bridge? Ṣé ẹ̀ ń rí gbogbo ẹ̀? Àdúrà kan náà fi ṣe o. Ṣé ẹ rí millennium bridge tán sọ yìí? Mírèkù kan náà fi ṣe o. Orí omi la ti ń rìn yìí o. Orí omi la ti ń rìn yìí o. Ẹ gbà wá orí omi rèé o. Orí omi rèé o. Ẹ bóyá kèmi náà lọ rìn lórí omi kẹ́ ẹ rí mi. Yà orí omi leléyìí o. Yà mírèkù kan ni o. Tán fi gbogbo ọrọ̀ ajé wa tán kó lọ sí Saudi Arabia. Tán mú ọrọ̀ ajé wa tán kó lọ sí Israel. Orí omi leléyìí o pẹ̀lú gbogbo ẹ̀ náà ọ̀pọ̀n gbogbo ẹ̀ gbogbo àwa ta sọ wípé religion gbogbo àwọn nation àwọn tán láwọn gba ẹ̀sìn bí ẹni máa kú yìí o màá tún gbé wá o tẹ máa rí pé àwọn ní list tí wọ́n lọ lórí àwọn terrorists. Mírèkù kan náà fi ṣe o ẹ wo hedge ibìkan ni mo wà yìí oníbi ọ̀rìn mọ́ o mírèkù kan leléyìí o mírèkù tìlú òyìnbó leléyìí nígbà tí pásítọ̀ kan fẹ́ ṣe mírèkù tó lọ́lọ́run fẹ́ bá òun sọ̀rọ̀ tọ́ì tó bàjẹ́ nínú ilé ó lọ́lọ́run tí wọ́n ní in short Africa àwa là ń ṣera wa àwọn kan wà tán tún sanwó fún ẹ tún bá pásítọ̀ ṣèpolówó wípé microwaves ẹ ó ti bàjẹ́ láti bíi 3 years ago àdúrà tí Jerry whatever kan tó gbà òun ní microwaves ẹ ló fi ń ṣiṣẹ́ òun ní fóònù ẹ ló fi ń ṣiṣẹ́ ẹ̀yin pípù yìí máa yàkà o ò rí ibi tí kò mú Boko Haram wà kẹsọ wípé torí Boko Haram pásítọ̀ yín bá yín lọ mú o ẹ wo bó ṣe ń pààyàn tó ń pààyàn lọ́tún lósìnsìn àti ìrí àwọn ìmáàmù tán jáde o àwọn ọmọ Yorùbá lórí TikTok lórí YouTube lórí gbogbo ẹ̀ náà ń pariwo o àrígbìmọ̀ pásítọ̀ àrígbìmọ̀ ìmáàmù tó jáde o kí wọ́n jáde kán tiẹ̀ pé 100 ní Nàìjíríà yẹn kán bá wa bá ìjọba sọ̀rọ̀ wípé ṣé léyìí wá dàbí àwọn lọ́balọ́ba ìjòyè níjòyè àárí wọn o mírèkù kan náà fi ṣe léyìí o ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ ká lọ wò ó mírèkù kan ni o mírèkù kan ni o òun rèé o ìbẹ̀rẹ̀ léléyìí o ìbẹ̀rẹ̀ léléyìí o ọ̀nà tí àwọn oníkẹ̀kẹ́ ó wà ń bẹ̀ o ọ̀nà tí ọ̀nà tó ní kẹ̀kẹ́ orí mírèkù ni mò ń gbà yìí o mírèkù rèé o nǹkan tó ń pè ní mírèkù léléyìí o kò ń ṣe mírèkù ti Áfíríkà kò ń ṣe mírèkù ti Nàìjíríà o mírèkù rèé o òun rèé o ẹ rí báyìí ṣáàrí mírèkù kan náà fi gbé dúró ọgbọ́n orí náà lò wọn forúkọ nǹkan kan tó wà nínú Bible nínú Quran náà fi gbé dúró ìjókòó leléyìí o wàá tún jókòó
wàá jókòó àmú cup of tea sórí gbogbo orú àwọn eléyìí nígboro Èkó làwọn Tinubu náà ti pín sọ́wọ́ náà ti privatize náà ti sọ di private. Ìjọba ló ní gbogbo eléyìí, ìjọba tó ní ètò, ìjọba tó ní mírèkù, ìjọba ní mírèkù rèé o, ìjọba jì mírèkù rèé o. Ẹ̀hún rèé mírèkù lélẹ̀ kọ́ tó ń pè ní mírèkù lélẹ̀ yá òun lélẹ̀ mírèkù lélẹ̀ ṣẹ́rí mírèkù. Do you see? Do you ṣẹ́rí mírèkù? Yà inú Bible kan náà ti ṣe, inú Quran kan náà ti ṣe o. Gbogbo àwọn tó ń wá sílùú òyìnbó tó ń dára lé láàmú wọ́n máa dára lé láàmú, àwọn náà wọ́n máa sponsor àwọn àfà tó wà ní Nàìjíríà. Mírèkù náà fi ṣe lè sáàmù náà kà ṣóhun náà kà òun lélẹ̀. You see? ṣẹ́rí mírèkù òyìnbó, ṣẹ́rí mírèkù òyìnbó, ṣẹ́rí mírèkù òyìnbó. Gbogbo àwọn ẹnjìníà wa tó yẹ kó rí wọn pé kán máa ṣe lọ́wọ́ kan náà, gbogbo wọn náà ti sá kúrò lórí ilẹ̀ aláburú yẹn náà ti sá kúrò. Àwa ń parọ́ mọ́ àwọn òyìnbó. Ṣọ́ ní kí dúdú má gbára ẹ̀ lẹ̀ ni? Ṣọ́ ní ká má gbára wa ni? Ṣáwọn náà ò gbára wọn lẹ̀ lọ́wọ́ àwọn master wọn? Obey your master tán kọ sínú ìwé fún wa, a sì ń obey wọn. Bèbí ti ṣẹ́jú ẹ gbà wá. A dúpẹ́ lọ́wọ́ àwọn youth, a dúpẹ́ lọ́wọ́ Rasheed ọba Ìwó torí òun ló jẹ́ káwọn youth dìde. Rasheed ló fa wèrè lọ́yàn o, ọba ìlú Ìwó ló jí wa sáyé o, ọba ìlú Ìwó ló jí àwọn boys wa sáyé o. Rasheed Ìwó ló jí àwọn boys wa sáyé o, òun ló jí wọn o. Ṣẹ́rí end to the end òun nìyẹn o, kò sáwọn boys tó máa gbowó ń bẹ̀ o. Ó bá yẹ ní Nàìjíríà ni àwọn boys kan ti dúró sí ìbẹ̀rẹ̀ níbí báyìí. Àwọn kan ti wà ní ẹ̀ǹdì ń bẹ̀ yẹn, wọ́n máa gbowó MC Olúọmọ, àwọn kan máa gbowó Kìtù ní owó Kìtù látúmọ̀ láwọn yẹn máa gbà ń bí. Ẹ bá mi dárúkọ àwọn boys mi, wọ́n máa láwọn fẹ́ pín ni, àwọn kan láwọn fẹ́ pín ibì kan ní. Ṣé mọ̀ pé area ibi tí mo wà ń bí báyìí àti bọ́ sí Gatehead ló ń pe ibi báyìí. Ṣé okay good ṣẹ́rí orúkọ ẹ̀, ṣẹ́rí orúkọ ibi tí mo wà yìí. Oh my God, ṣé wọ́n rí báyìí ṣá? Ṣé kí ni? Oh my God, ṣẹ́rí mi ò rí o ṣe. Ṣẹ́rí orúkọ yẹn òun lélẹ̀ Gatehead òun lélẹ̀. Area ibi tá a wà yìí, area ibi tí mo kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, a wà ní Newcastle. Nǹkan kan náà sì ni o, bọ̀ ẹ mọ̀ pé oníkálukú ládùúgbò títì ẹ̀. Ṣẹ́rí irú Gatehead yìí ń sìn, Kókó Zaria ni ò bá máa gbowó ẹnu ọ̀nà bíbà Olúọmọ MC Olúọmọ á ti fún ní ọ̀nà tibẹ̀ yẹn. Kí ni gbogbo nǹkan tó ń ṣe? Torí 2027 náà ni. Tí MC bá kó àwọn boys sílẹ̀, Kókó Zaria tó ládùúgbò bí náà wọ́n á ká àwọn boys sílẹ̀. Kókó Zaria tó ní àdúgbò bíbà tá a bá pín àdúgbò bíbà yìí fún, òun lè máa ṣiṣẹ́ fún àwọn PDP, kí MC Olúọmọ tó wà ní ti yapa ibẹ̀ yẹn kí ẹ máa ṣiṣẹ́ fún àwọn APC. Àwọn owó short wo bọ̀ a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé ọba olú Ìwó Abdulrasheed wípé a kí wọn wípé wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà gudugudu méje yàyà mẹ́fà òun ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Náà ẹ jẹ́ ká wá lọ gbọ́ báìkì ló gborí ẹ̀ kọjá yẹn, tí báìkì ti wà ń bẹ̀ o. Ibi ìbàyí táwọn èèyàn ti ń bọ̀ ń sin tẹ́lẹ́sẹ̀ nìyẹn o, tó ní báìkì lélẹ́yìí o, ibi táwọn ní báìkì òun tán lè gbà lélẹ́yìí o. Kò sẹ́ gbowó lọ́wọ́ mi o kò sẹ́ni tó gbowó lọ́wọ́ mi, ẹ gbà wá o, ọ̀fẹ́ ní ìgbàlà o, mírèkù rè o.
àwọn alákòóbá yìí gbogbo wọn náà rí kíní yìí ó mọ nǹkan yìí ó rí bọ́ tó rí èmi ni mí tó wà lára àwa Áfíríkà mí tó wà lára wa ìyẹn gógógógó the most important thing. Báwo la ṣe fẹ́ ṣẹ́gun mí èmi ò gbọ́rú ẹ̀ rí o pásítọ̀ ò ṣe mírèkù o kán rí Boko Haram mú o pásítọ̀ ò ṣe mírèkù lọ́sípítù o kán lọ jí òkú dìde o pásítọ̀ lòun ń gba àdúrà wípé kí microwaves yóò ń ṣiṣẹ́ ta ló fẹ́lẹ́ ìṣe wa a máa ti ríre o mírèkù rè o oh my God. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.